update tó nípọn rèé nípa allegation paternity Liam táwọn kan fi ń kan Oba Elegushi. Ìyá Esabod ti di representative Oba Elegushi ní diaspora báyìí o. Wọ́n ní ó tó gẹ́ pẹ̀lú bí àwọn kan ti ṣe ń dragi Oba Elegushi lórí ayélujára. Bẹ́ẹ̀ sì ni àsìkò ti tó fún gbogbo wọn láti come forward pẹ̀lú evidence wọn bí ó ṣòun kí wọ́n ready láti fi ojú winá òfin ni. Ó gbẹnu tán o ẹ̀yin èèyàn wa. cousin àti PA Oba Elegushi ni wọ́n ti gbéra ǹdè báyìí. Wọ́n wò pọ́rọ̀ ọ̀hún ti dójú ọ̀gangan. Kì í sọ̀rọ̀ àwàdà mọ́ lórí ayélujára. Wọ́n bá fọ̀rọ̀ ọ̀hún tó yà Esabod létí pé àwọn ṣetán láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú wọn. Lórí gbogbo allegation táwọn kan fi ń kan Oba Elegushi lórí ayélujára. Ẹ̀yin èèyàn wá sì mọ̀ wípé ìyá Esabod rèé tá bá ń sọ̀rọ̀ nípa àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ lórí ayélujára. Ọ̀kan gbòógì ni wọ́n, òdú ni wọ́n ìsàìmọ̀ fólóko. Níbo lọ̀rọ̀ yóò já sí ẹ̀yin èèyàn wa? Kí wá ní àwọn nǹkan tí cousin àti PA Oba Elegushi tí wọ́n ṣàlàyé fún ìyá Esabod lórí ètò lọ́jọ́ ọ̀hún, àti pàápàá kí làwọn ìgbésẹ̀ tí wọ́n fẹ́ gbé lórí ọ̀rọ̀ ọ̀hún? Ẹ máa bá mi ká lọ lórí ètò bí ń ṣe máa ṣàlàyé rẹ̀ fún yín lẹ́sẹẹlẹ́sẹ. Ìkànnì Digi Television lẹ kalẹ̀ sí yìí. Ẹ dákun ẹ máa bá wa tẹ subscribe button tí ń bẹ lójú ìwòran yín lábẹ́ fọ́nrán yìí ló wà. Ẹ tẹ̀ kẹ́ máa subscribe sí channel wa, ẹ like, ẹ comment, kẹ́ sì máa pín fọ́nrán yìí kó máa lọ káàkiri. Ẹ ṣeun. Fún gbogbo àwa tá a ti ń follow ọ̀rọ̀ kéèsì justice for mohbad láti lẹ̀ pẹ̀pẹ̀. Tẹ́ bá rántí wípé ṣàdédé ni allegation paternity Liam ló bẹ̀rẹ̀ lórí ayélujára. Táwọn kan sì bẹ̀rẹ̀ sí ní gbé káàkiri wípé Oba Elegushi oníkàtẹ Elegushi nílùú Èkó táwọn ni wọ́n ní Liam. Níbo náà ti gbọ́rọ̀ yìí kí lẹ evidence tí wọ́n ní? Kódà ń gbòde stage gangan wọ́n fẹ́ sọ wípé Oba Elegushi gan ló ṣe kínní ló pa mohbad. Ọ̀rọ̀ ń gbẹnu tán ó lágbára ó kọ sí sọ. Ẹ̀yin èèyàn wọn lójú làgbà máa ń yá àgbà ìyanu. Èyí ló dífá fún Oba Elegushi bó ṣe fọwọ́ lẹ́rán láti jọ èyí tó sì ń wòye ọ̀rọ̀ ọ̀hún bí ìgbà wípé eré ọmọdé ni àwọn ilé kan fi ń catch cruise ni. Tó Oba ò sì mọ̀ wípé wọ́n serious pẹ̀lú ẹ̀. Ọ̀rọ̀ ọ̀hún ló wá lágbára títí tó fi wá di wípé ọ̀kan lára àwọn tó ń gbé ọ̀rọ̀ yìí káàkiri tí wọ́n ṣà ń pariwo pé Oba Elegushi ló ní Liam. Orúkọ arákùnrin òun jẹ́ Àrífá. Ó jẹ́ gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí ayélujára TikTok. Ó fi voice note kan léde tó ti claim wípé PA Oba Elegushi pé ó ń threaten òun wípé kóun yọwọ́ lórí ọ̀rọ̀ justice for mohbad. Ẹ fún ni àbẹ́ẹ̀dì. Arákùnrin yìí ṣàdúró lórí wípé PA Oba Elegushi òun threaten òun ló bá fi voice note òun léde. Lọ́ba Elegushi bá wò wípé lọ́rọ̀ táwọn rò wípé àwọn ọmọ ìdé ìkàn fi ń catch cruise lórí ayélujára ni àṣé wọ́n ti take ẹ̀ serious. Oba Elegushi bá wò wípé ó ti tásìkò báyìí káwọn náà take action. Ẹni kí la action tí Oba ó take? Ẹ̀yin kọ́ yí ẹ̀yin èèyàn. Ọjọ́ ajé Monday ọ̀sẹ̀ tá a wà nínú èyí ni níròyìn bá léde lórí ayélujára wípé kí ni ìṣẹ̀lẹ̀? Wọ́n ní Oba Elegushi wọ́n sì fi páńpẹ́ ọba gbé àwọn méjì kan lára àwọn tí wọ́n ń gbé allegations yìí káàkiri orí ayélujára TikTok. Wọ́n náà ti gbé Àrífá àti Westo. Ló bá di woro sí woro. Ẹ̀yin kọ́ yí ẹ̀yin èèyàn. Oba Elegushi ní kí àwọn méjèèjì kan mú evidence wọn jáde wípé lóòótọ́ àwọn làwọn bí Liam. Lọ̀rọ̀ bá di wòmí wò ó evidence rèé kò sí ńlẹ̀. Níbo lọ̀rọ̀ yóò já sí ẹ̀yin èèyàn wa?
ẹ máa fèrò yín sí kọ́mẹ̀ǹtì ẹ jẹ́ àjọmọ́ gbọ́rọ̀ òun yẹ̀ wò. ní èyí ni cousin àti PA Ọba Saheed Elegushi náà bá pè wọlé sórí live show kan tí ìyá Esabod tí wọ́n ṣe recently láti clarify àwọn issue allegations yẹn tó ti ń káàkiri. àkọ́kọ́ tí cousin Ọba Saheed Elegushi tí wọ́n clarify ni wípé voice note tí àrífà ń gbé kiri orí ayélujára TikTok ọ̀hún wọ́n ní kì í ṣe voice PA Ọba Saheed Elegushi. wọ́n ní ẹni tó ń sọ̀rọ̀ nínú voice note tàrífà fi léde wọ́n ní ẹni ọ̀hún kò jọ ẹni tó wà educated whereas PA Ọba Saheed Elegushi wà educated dáadáa. ẹ̀yin èèyàn mi láti jẹ́rìí ọ̀rọ̀ yìí PA Ọba Saheed Elegushi náà mọ̀ pé wọlé lórí ètò láìfù àwọn èèyàn sì gbọ́ voice wọn lóòótọ́ bẹ́ẹ̀ bá sì compare mọ́ eléyìí tó wà nínú voice note tí àrífà fi léde àríyàtọ̀ tó yàtọ̀ gédéǹgbé láàrin méjèèjì. ilé èròǹgbà èèyàn wà lórí ọ̀rọ̀ iṣẹ́ ẹ máa sọ sí kọ́mẹ́ǹtì káàjọba àgbọ́rọ̀ òun yẹ̀ wò. yóò lọ bá òun. ẹ̀kejì nǹkan tí cousin Ọba Saheed Elegushi tí wọ́n clarify ni wípé wọ́n ní Ọba Saheed Elegushi gan ò mọ mohbad sójú kó tó di pé ó jáde láyé. wọ́n ló bá òun mọ mohbad dépòdépò pé yóò wá mọ wùmí dépòdépò pọ̀ bó tiẹ̀ wá nífẹ̀ẹ́ kọ̀kọ̀ pẹ̀lú wùmí tí ó wà dìlì hàmù. ọ̀rọ̀ ìgbẹ́nu tán o ẹ̀yin èèyàn. wọ́n lọ́ba òmò kankan nù wọ́n ní ká tiẹ̀ wá gbà wípé Ọba Saheed Elegushi ló ní Liam. wọ́n ní ṣàwọn èèyàn àwọn ọmọ Nàìjíríà lérò wípé àwọn ó gba àwọn mọ̀lẹ́bí Elegushi ó wàá gba gbogbo àwọn tó ń búlì Wùmí àti Liam láyè láti máa búlì wọn lórí ayélujára ni. wọ́n ní àṣẹ lọ́ba máa ń pa ọba ìdábàá. wọ́n ní ọmọ ọba sìré orí adé sìré kì í sùn ta. fún ìdí méjèèjì èyí báwọn ọba tiẹ̀ ní claim Wùmí tí ó jẹ́ ìyá Liam àwọn ti claim Liam torí orí adé ìsùnta ilé lórí adé mọ́ ń sùn àwọn ti gbọ́ ọmọ àwọn lọ́wọ́ Wùmí. wọ́n nígbà tí kì í wá ṣe ọmọ ọba wọ́n ní kí ni káwọn ò ṣe sí nígbà gbogbo ayé ń pariwo wípé káwọn wá gbọ́ ọmọ àwọn. wọ́n ní ṣáwọn lè claim ọmọ tí ì ṣe títà wọn ni. ẹ̀yin èèyàn alọ́rọ̀ ń gbẹnu tán ò lágbára kí lè ròǹgbà yín ẹ máa sọ sí kọ́mẹ̀ǹtì ẹ jẹ́ àmọ́ gbọ́rọ̀ òun yẹ̀ wò. báyìí àti cousin ọba àti PA Ọba Saheed Elegushi wọ́n ti fi ọwọ́ sí i wípé kí ìyá Esabod kó mọ represent àwọn ní diaspora o láti lè stop gbogbo àwọn tí wọ́n ń búlì Ọba Saheed Elegushi lórí ayélujára kí wọ́n fòpin sí gbogbo ọ̀rọ̀ àhesọ tí wọ́n ń gbé káàkiri tí ò sí òótọ́ kankan níbẹ̀. bẹ́ẹ̀ sì ni àwọn tí wọ́n ti kó ní Nàìjíríà náà wọ́n sì ń bẹ ní gbàgà ọlọ́pàá o. ẹ̀yin èèyàn níbo lẹ lérò wípé ọ̀rọ̀ yóò já sí nítorí ọ̀pọ̀lọpọ̀ gan ló ti ń wò wípé tipẹ́tipẹ́ gan ló yẹ kí Ọba Saheed Elegushi kó ti gbé ìgbésẹ̀ yìí àmọ́ ní báyìí tí Ọba Saheed Elegushi tí wọ́n á take action àwọn kan tún ń gbé kiri pé ọba ń gbìyànjú láti fọwọ́ ọlá gbá wọn lójú ni. ọ̀rọ̀ ìgbẹ́nu tán ẹ̀yin èèyàn kí lẹ lérò ní orí ọ̀rọ̀ yìí ẹ máa sọ sí kọ́mẹ́ǹtì ẹ jẹ́ àjọmọ́ gbé yẹ̀wò. àníri jù báyìí lọ lórí ètò lọ́tẹ̀ yìí gbogbo bó bá tún ṣe wá ń lọ lórí ọ̀rọ̀ yìí a máa mú wá sétí gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa títí nígbà míì tátùn wá jọ máa pàdé ìkànnì Digi-Naija tẹlifíṣàn ní kẹ́ ẹ máa wò lóòrèkóòrè ẹ sì má gbàgbé láti máa tẹ subscribe button tí ń bẹ lójú ìwòran yín ẹ láìkì ẹ kọ́mẹ̀ntì kẹsì máa pín fọ́nrán kó máa lọ káàkiri ẹ ṣeun tẹ́ ẹ̀ darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà.